Yorùbá bọ̀ wọ́n ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. A ti gbọ́rọ̀ látẹnu ìjọba Lande, a ti gbọ́rọ̀ látẹnu bàbá tí, a ti gbọ́rọ̀ látẹnu Marygold. Àǹfààní ti wá wà báyìí láti gbọ́rọ̀ látẹnu Olúwadárasími ìfẹ́ olúwa, ìyẹn ìyàwó ìjọba Lande. Ó ti wá ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ nílé bàbá tí àti báwọn ṣe rìnrìn àjò wọn délé bàbá tí àti nǹkan tí ò ṣẹlẹ̀ tí Marygold ní ó ṣẹlẹ̀. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká gbọ́rọ̀ látẹnu Dára ká lè mọ èyí tó ń ṣe òdodo nínú gbogbo ọ̀rọ̀ yìí. Yes ma. So ìkan tí Marygold tó ń díẹ̀ mi sí fún bàbá tí mi ì ṣe èmi mọ. kọ́mẹ̀ntì ẹ̀yìn pípù yìí le o, kọ́mẹ̀ntì yìí le ẹjọ́ kó rí pé o ẹ wò ó ṣe o ẹ ń ṣàbíamọ́ o máa sọ̀rọ̀ lọ má wo kọ́mẹ̀ntì máa sọ̀rọ̀ ẹ lọ. Èmi mo mọtí débi mo mọtí yẹn mo fẹ́ mu tó bí abi 10 shots. 10. Bẹ́ẹ̀ ni ma. Òkè ọkọ ẹ mọ̀ kó máa mú. Yes na mo máa yes ó mọ̀ pé mo máa mọtí dáadáa. Okay. Ó mọ̀ pé mo máa mọtí dáadáa. So ìgbà tí Marygold máa wá díẹ̀ mi tó máa díẹ̀ mi last tó máa díẹ̀ mi sí bàbá tí gbogbo pé òun ò bọ́ra ẹ̀ òun ò ṣe kankan ní òun ò sọ́ọ̀tò kó bàbá tí this Mary òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ Marygold yìí òun ló kọ́kọ́ bring out to géèmù yẹn o. Olórí ẹ̀kọ́kọ́ bọ́ rẹ̀ sí òwò. Bẹ́ẹ̀ ni mà òun ló kọ́kọ́ bọ́ rẹ̀ sí òwò òun dẹ̀ ló kọ́kọ́ bring out to géèmù yẹn. Dàtúmí wí pé ẹ ti jọ ń ṣe tẹ́lẹ̀ tó máa ń ṣe kinní yẹn bìkọ́ báwo ló ti máa jẹ́ kó rọ́yàn òun tó máa bọ́ra sí òwò. Báwo ó bọ́ra dán máa ṣe bóbìnrin lèmi. Okay. Obìnrin ni mí náà òun ló mọ̀ nǹkan tó ń fẹ́ ṣe fún bàbá tí náà òun ó mọ̀ fa bàbá tí wọnú géèmù yẹn ni. Bàbá sẹ́tọ̀ máa sọ̀rọ̀ lọ. Ó mọ̀ fa bàbá tí wọnú géèmù yẹn ni. Mo ń gbọ́ ẹ. So after that bí bàbá tí wá di okay ó dà fún gbogbo ló díẹ̀ mi fún bàbá tí wípé kí bàbá tí wípé kí tẹ̀ lórí kí bàbá tí tẹ̀ ṣe fún mi náà ṣó tẹ̀ ní pé kán spank mi nàbí ó dà pé ó ní kí n mọ̀ fún bàbá tí ni mi ìrántí. Ojú dẹ̀ ti lẹ́rìí. Ọlọ́run mi ìrántí story yẹn mọ́ dáadáa but ibi tó ṣe ìkan tí mo ṣàmọ̀ wípé ó díẹ̀ mi fún bàbá tí ni láti pé kí bàbá tí fún mi ní dọ́gì. Bàbá tí wọ́n sọ fún wípé ṣó mọ̀ pé kò sówó lọ́wọ́ àwọn ọmọ because ọjọ́ yóò dà kó kò sówó kọ̀ọ̀kan lọ bàbá tí ò dẹ̀ mọ́ tí mu. Bàbá tí wà ní òkè kò sí wàhálà. Bàbá tí ò mọ tí mu. Bàbá tí wà ń sanwó mugun. Bàbá tí yes bàbá tí kò sówó lọ́wọ́ àwọn ọmọ. Bàbá tí wà yes ma bàbá tí wà mú kọ́ńdọ̀mù wọn jáde. Ọkọ bàbá tí gò lé lọ́jọ́ yẹn mà. Tí bàbá tí bá wà ń bíbá yìí wọ́n lè àwọn gọ́lẹ̀. Àti mo ti sẹ́ǹdẹ̀ ní rìkwẹ́sì wọ́n lò tí accept ẹ̀ o wọ́n ló kó ẹ̀ ò lé ń jọ yẹn máa gbọ́ mú gbọ́. Ọkọ bàbá tí ò lé lọ́jọ́ yẹn o. Kókó ẹ̀ dẹ́ kéré. So gbà tí ó díẹ̀ mi pé kí bàbá tí fún mi ní dọ́gbù bá sì wá mú kọ́ńdọ̀mù jáde. Mo máa sọ fún bàbá tí mo ní nǹkan tó ṣe ìfẹ́ ẹ̀ nílé fún mi ní dọ́gbù o ìpè mo máa jókòó lé yín ni o. Bàbá tí wàá sọ fún Mary pé kí Mary kọjú sí ara ògiri. But gbogbo ìgbà tó ló máa jókòó lé orí oko bàbá tí yẹn wọ́n ti rọ ẹ lọ́tí yó. Kò sẹ́ni bọ̀dì tó rọ èmi mo máa mọtí dáadáa mo mọtí mu tí mo bá háì mo máa mọ̀ pé mo háì mu. Ó wà conscious gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni mà. Ṣé tó fi jókòó lé nítorí dọ́gì wọn lẹ̀ ṣe. Èmi àti bàbá tí ò ṣe dọ́gì o bóyá àwọn gbòmọ̀ kan tó ń jẹ́ dọ́gì o. Òkè jí jókòó lé mi ojókòó lé sùn. Mo kàn jókòó lé wọn gan ní lápsì ni mà. Mo jókòó lé wọn ní lápsì ni torí kí Mary lè rí nǹkan kí Mary lè wò ó pé bóyá èmi àti wọn ṣe nǹkan. Tí bàbá tí bá wọn gbà kí bàbá tí jáde náà. Bó ṣe ẹ plan pé ẹ fẹ́ lọ sẹ́ẹ̀tì bàbá tí ìyọ̀ ọ̀pù àbí kí ni tó ń ṣẹlẹ̀ bí ìgan. Mo fi Ọlọ́run ọba tó dá mi mo fi búra èmi ò even though bí ọ̀rọ̀ yẹn gan ṣe ṣẹlẹ̀ I don't understand nǹkan tí Mary sọ fún mi ni wípé òun fẹ́ lọ invite bàbá tí fún program ẹ̀ pé kí wọ́n bóun ṣe MC mà. Bọ̀tẹ́ lo language kan yìí pé ó dà pé bàbá tí ti mọ̀ kí ló mọ̀. Ìgbà tẹ́mi àti Mary ń sọ̀rọ̀ ni ìgbà tẹ́mi àti ẹ̀ ń sọ̀rọ̀ ni. Ok máa sọ̀rọ̀. So bọ́wẹ̀ ọjọ́ yẹn dẹ̀ ní tí Mary sọ pé òun sunu kitchen
àsùn ọ̀dọ̀ bàbá tí lọ́jọ́ yẹn mà èmi àti Mary àsùn ọ̀dọ̀ bàbá tí ọjọ́ yẹn á kúrò lọ́dọ̀ bàbá tí lọ́jọ́ yẹn àsùnlé bàbá tí and everything tá a ṣe ń bibẹ̀ yẹn inú kitchen bẹ́ẹ̀ yẹn ló ti ṣẹlẹ̀ mà even though both game ipe Marygold òun ló dáná òun ló mọ bàbá tí òun ló ń dáná lọ́dọ̀ bàbá tí. so gbà tó yí oyè bàbá tí ń lówó lọ́wọ́ òótọ́ ni Mary kọjú sóògùn àbò òun bàbá tí ò yes ma bàbá tí ò dó mi mà. oko kan tó kò lé oko ẹ̀ mi ìjókòó lé oko mo jókòó lé bàbá tí lẹ́sẹ̀ ni mà bàbá tí ò dó tí bàbá tí bá wọn gbà kan jáde kan sọ̀rọ̀ bàbá tí ò dó mi. ní o bàbá dì ti sọ pé àwọn du ẹ má wọrí nípa yẹn ẹ ká sọkan mi wọn ti sọ pé àwọn du ẹ má wọrí wọn ti olóhùn ṣe dọ́gì wọn làwọn ṣe dọ́gì sọkan mi má wọrí wọ́n ní wọ́n ti sọ. má wọrí nípa yẹn sọkan mi má wọrí bóyá mi nípa wàá mú bàtàn ṣe máa o. o lè má mọ̀ ìwọ sọkan mi kúrò lórí yẹn. so after that a dẹ̀ kúrò ń bẹ̀ ó kálukú dẹ̀ gbalẹ̀ ẹ̀ lọ kò dẹ̀ sí kankan látàgbà yẹn èmi àti bàbá tí ìgbà mi ti Marygold bá kó lé ní àpé kí n pe bàbá tí pé àkí bàbá tí ra pizza fún wa àbí kíní kan èmi àti bàbá tí ò sọ̀rọ̀ àkí text gan. bàbá tí ò jẹ̀bi Lande o Lande náà ò ti jẹ̀bi bàbá tí gbogbo orúkọ tó pòye bàbá tí yẹn náà ló yẹ bàbá tí torí ẹni tá àná lára ń ta ṣùgbọ́n ẹ má gbàgbé o Yorùbá bọ̀ wọ́n ní ẹni fẹ́ni láyà ò jẹ̀bi aya yín ni kẹ́ ẹ kìlọ̀ fún aya yín ni kẹ́ ẹ fà létí bàbá tí ló jókòó jẹ́jẹ́ sílé ara ẹ̀ kò wá wọn lọ wọ́n wá ọ wá ni wọ́n ní má fà wá sínú ìdánwò àwọn àdánwò èèyàn lọ bá bàbá tí nílé ni bàbá tí ń sá fún èṣù wọ́n nígbà wà lọ́wọ́ bìlísì méjì kóra wọn lọ bá bàbá tí nílé lọ́rọ̀ fi dà bó ṣe dà yìí bàbá tí ò lérò tẹ́lẹ̀ pé òun máa bá Dára lájọṣepọ̀ kò tilẹ̀ mọ̀ pé ìyàwó Lande ní Dára gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti sọ ẹ ti rí dájú wípé bàbá tí ò lérò tẹ́lẹ̀ àbí kò tiẹ̀ mọ̀ pé ìyàwó Lande lẹ́ni yìí wọ́n kàn gbé wa ni wọ́n sì rọ bàbá tí lọ tí yó wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ débi pé kò rówó tó máa fi gbára rẹ̀ nínú àwọn ìdánwò tí wọ́n kó síwájú rẹ̀ ó ní láti ṣe ìyàwó Lande tó sì mọ ọtí ń mu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tóun náà sọ tó yẹ kó mutí kó fi gbára rẹ̀ kúrò lọ́wọ́ dọ́gì òun náà kọ̀ kò mutí ó gbé ara rẹ̀ kalẹ̀ fún dọ́gì nítorí èyí èmi ò rẹ́bi bàbá tí gẹ́gẹ́ bí ọkùnrin tẹ́ ẹ bá sì rántí dáadáa àpọ́n ni bàbá tí kò láya nílé aáwọ̀ ti wà lẹ́rìn òun àti ìyàwó rẹ̀ náà láti bí ọdún mélòó kan sẹ́yìn tẹ́ ẹ bá wá wò bẹ́yẹn ẹni tí ò níyàwó lé ẹ wá kóra yín lọ bá ẹ wá ń ṣeré gélé ẹ ń ṣeré gbádìgbádì nígbà tí ìṣepé nǹkan ọmọkùnrin rẹ̀ yọnu kò sí ẹni tó máa fi rú eléyìí lọ tó máa mórí bọ́ àníkọ́ lọ́run ṣàánú àwa ọkùnrin ni fúndì èyí èmi ò rẹ́bi bàbá tí nínú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bàbá tí ò lẹ́bi rárá Marygold àti ìyàwó Lande ni wọ́n jẹsẹ̀ ajá tán rìnrìn kùnrin lọlé bàbá tí nǹkan ẹyọ kan tí mo rí tó jẹ̀bi fún bàbá tí ni wípé fídíò tán gbé jáde lánàá àbí ìjẹta yẹn tán wá ń ṣe ọ̀rọ̀ yìí tán ní kò rí bẹ́ẹ̀ pé kí Lande mú ẹ̀rí rẹ̀ wá ìyẹn nìkan ni mo rí pé kò bójúmu kan tí ó yẹ kí wọ́n ṣe gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin ni pé kán pè pé àwọn ọmọ ìyá mi má bínú bí o mọ̀ pé ìyàwó ẹ̀ ni báyìí lọ̀rọ̀ yẹn ṣe lọ jọ nǹkan tó sì jẹ́ kí n block ẹ lórí Instagram ni bó ṣe máa ń bú mi ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ tán kí n tó mọ̀ pé ìyàwó ẹ̀ lẹ́ni má bínú ìyàwó ẹ̀ ló rìnrìn kúrì wá sílé mi èmi ò sì ní lọ́kàn wọ́n rọ mi lọ́tí yóò ní ó tán ọ̀rọ̀ yẹn bá sì tán síbẹ̀ yẹn. dàtúmí pé Mary yẹn àti Dára wọ́n ti ń ṣe kinní yẹn pẹ̀lú other men. mi ò mọ̀ wọ́n ti ń mi ṣe ò mọ̀ tẹ́lẹ̀ mà kìíní. but Mary ló masterminded gbogbo ẹ̀ Mary ló plan gbogbo truth or dare everything. ó dẹ̀ ṣe quickie lójú Mary. yes now. ọyàn Mary wà ta definitely ó bá Mary náà ṣe. ìdánwò mi ò bá Mary ṣe kankan o láíláí mi ò lè purọ́ ọmọ náà mi ò ń parọ́. so bó ṣe ń ṣe quickie dọ́gì fún Dára òun ra. òun ṣe quickie dọ́gì ẹ máa gbọ́ ṣe rí quickie yẹn 1 minute ni tó bá ti tán bá gbam another truth or dare again I dare you. 1 minute discharge man okay. no kò ń ṣe 1 minute sex like 1 2 3 tó bá ti ṣe wọ́n máa charge ẹ so ti yẹn so it's 1 minute is a game it's not proper sex. but o ti bọ̀ ó lo condom. yes now I did doggy me more. I did doggy there's no kò sí point àti máa parọ́ ní time ibi tá a wà lọ́rọ̀ kan ṣá wọ́n á gbá ẹ ní géèmù nínú ilé ẹ̀yà máa. yes wọ́n gbá mi ní géèmù nulẹ̀ now kí ló wá ṣẹlẹ̀ so bẹ́ẹ̀ni báyìí ṣe truth or dare yẹn a ṣe ń ṣe lọ tẹ́ ẹ̀ mo wá fẹ́ lọ mú nǹkan nu mọ́tò
so bí kò ṣe ń bọ̀ báyìí mo kàn gbọ́ tí Mary sọ pé ó dà pé bàbá tètè mọ̀ bàbá tètè mọ̀ kí ni ẹsẹ̀kẹsẹ̀ ni mo ti feel somehow mo wá lọ bá mo ní wọ́ kí ni bàbá tí mọ̀ Mary mo lọ nífun mo pẹ́stàì ó wá ní pé kí n má bínú pé ìyàwó Lande rè mo ní kí ló sọ ó ní ìyàwó Lande ni pé nǹkan tó ń sọ yẹn gbọ́dọ̀ pé mo ti mọ̀ pé kí n má bínú. tó lè búra sí pé o mọ̀ pé ìyàwó Lande ni. kí lẹ wí. tó lè búra sí pé o mọ̀ pé ìyàwó Lande ni. yes now ló mú wálé mi mo lè búra sí lẹ́niwíẹ̀ kò sọ fún mi pé òun mú yàn gan bọ̀ kò dẹ̀ introduce ẹ̀ sí mi as ìyàwó Lande I swear to my living God so èmi gangan fúnra mi mo ká so ó wá sọ fún mi pé ìyàwó Lande ni mo ní wá ibẹ̀ yẹn mo ti mọ̀ pé mo ti wọ̀ so láti ìjọ́ yẹn báyìí tó bá pè mí báyìí mo máa gbọ̀n ni ó lè lóun fẹ́ jẹ pizza ó lè lóun fẹ́. ìyẹta nìyẹn ṣé Mary àbí Dara. as in Marygold ó smart débi pé ẹ tó bá ti wọnú nẹ́ẹ̀tì ẹ kò lè bọ́ ọmọ láyé. a máa pẹ̀ bóun fẹ́ jẹ pizza kó ọ́dẹ̀ kò ṣe gbogbo. yes ó máa ní kí Dara pè mí bóun fẹ́ jẹ pizza. ṣé ìwọ mọ̀ pé Mary rìkọ́dù yín torí mo bè lọ́wọ́ Lande ó lóun. ẹ máa gbọ́ sẹ́ ó máa ní kí Dara èmi ò mọ̀ ó máa kàn ní Dara kan sọ fún mi pé. ó ní dọ́gì lẹ ṣe nínú kitchen lọ́bọ́kọ̀ ẹ̀ kó sọ pé òun ṣẹ̀ṣẹ̀ ṣe dọ́gì nínú kitchen mo níta lórí rìkọ́dù ẹ̀ ó ní má wọrí of course ẹ̀yin mélòó lẹ wà nínú ilé. no kò ní ìdí pé anybody hide anything ṣé mọ nǹkan tí mo ṣe ní mọ́mì ṣé mọ nǹkan tí mo ṣe ní mo challenge ìjọba Lande pé kó provide evidence mo believe pé ìjọba Lande ló rán Mary wá pé kó wá fi ìyàwó ẹ̀ set me up nínú ilé mi. báwo irọ́ kò possible objection. ti get because báwo ni wọ́n ṣe mọ̀ a ṣe truth or dare. mélòó lẹ ríra rí. mi ò rí láti in 5 years but báwo náà ṣe mọ̀ pé a ṣe truth or dare pẹ̀lú ẹni tó introduce sí mi. kó lè má ṣòun ló set ẹ̀ ọ́ iṣẹ́ yẹn bí àtìta ló ti wá ọ̀ kí I don't know. mọ́mì láíláí mọ́mì. Mary ti fẹ́ Lande rí kó tó gbé ọ̀rẹ́ ẹ̀ fún. mọ́mì láíláí ta ló wà ń bẹ̀ pa ṣe truth or dare Mary ló wà láàrin wa náà. dẹ̀ni ó tún parọ́ lórí interview tó ṣe bọ́rọ̀ tó sọ tó fẹ́ kí n má sọ ni mo ti sọ yìí ó ń parọ́ lórí interview tó ṣe ó ní pé ìjọ yẹn o àwọn òun wá sùn kitchen wèrè wo ló sùn truth or dare everything ended in the kitchen ó dẹ̀ lọ sùn sínú yàrá for a long time ó dẹ̀ lọ àwọn méjèèjì dẹ̀ lọ wọn sùn lé mi mọ́jú so ẹni tó rán Mary wá sínú ilé mi láti wá first mi láti purọ́ fún mi first pé what's it called Dara content creator ni 1 mo dẹ̀ tún gbé Dara jáde 2 tájọ lọ ra smoke ta padà gbà tèmi ò mọ̀ tí n bá mọ̀ màmá hide ẹ̀ mi hide ẹ̀ náà mo tún tọ́nà ní mọ́tò kan gbà tí mo fẹ́ ra nǹkan. ẹ ti hide. no mi ò hide o mi ò hide mọ́ mi mo mọ tí mò ń sọ o. bọ̀tẹ̀ tí wò bá ti máa ṣe threesome tẹ́lẹ̀ kí ló tó yọ okó lójú Mary láti dó Dara. because Mary wà o so kò ń ṣe threesome ni mo ṣe Mary wà o mi ìdó Mary sẹ I swear to my living God. ṣé tó fi dó Mary tó fi fọwọ́ mú Dara ọ̀rẹ́. no the truth or dare yẹn náà ẹyọ kan ni kò ń ṣe pé continuous thing o. truth or dare. ẹ máa gbọ́ kò ń ṣe pé continuous thing ó kàn dare yẹn ẹyọ kan ni that dog is once so another one can you twerk can you slap your eyes can you do that another one nìyẹn. ọ̀tọ̀ yẹn tún ṣe yẹn náà. Another one can you slap your eyes can you as in twerk can you dance. so ti nǹkan tó ṣẹlẹ̀ lèmi sọ fún yín yẹn wíìkì yẹn yọ kan ni. àbí kí ni tí mo can you slap my eye ẹ kó gbà àti fúnra yín. no can you spark my heart a ní a lè sọ fún gẹ̀ yẹn pé ẹ máa gbọ́ a sọ fún gẹ̀ yẹn pé I dare you to spank your ass and mourn you know give us a ringing tone so oríṣiríṣi ló wà ní truth or dare. wọ́n slap ìdí tiẹ̀ nígbà tó ń ṣe. no ó kàn sọ fún Dara pé òun díẹ̀ pé kó mourn like pé òun kó fún òun ní ringtone ẹ̀ so ó tún ní kó spark ass ẹ̀ ó díẹ̀ náà bẹ́ẹ̀ so ó dẹ̀ mọtí bó ṣe end nìyẹn so ìgbà tó dẹ̀ end wọ́n lọ irọ́ ló ń pa pé òun sùn kitchen blunter lie irọ́ ló ń pa ẹ má dá lóhùn o. ok ó yẹ kó yíwọ àti Dara wá wọ yàrá lọ àbí. wọ́n ṣe truth or dare ẹ máa gbọ́ truth or dare ṣé ń gbọ́ báyìí ṣe truth or dare tán gbogbo ètò ń sọ yẹn ó kàn fabricate irọ́ ni báyìí ṣe truth or dare yẹn tán
ló lọ wọ́n rest wọ́n sùn bóyá for a while wọ́n dẹ̀ lọ kò sùn lé mi mọ́jú ó ń parọ́ fún yín ní pé òun sùn kitchen so now èèyàn burúkú ni Marygold, ẹni téèyàn rí tó ń sá fún ni Marygold. Kódà ẹni tó bá mú Marygold lọ́rẹ̀ẹ́ lọ́wọ́ tó wà yìí kó máa wẹ̀yìn ẹ̀ wò nítorí èèyàn burúkú ni. Òun ló dá gbogbo ọ̀rọ̀ yìí sílẹ̀. Olópọ̀ mọ̀ dẹ pàkúté ọ̀ràn sí baba tí lẹ́sẹ̀ àti ìyàwó Lande. Ó wá dá sílẹ̀ tán. Òun náà ló wá lọ sẹ́nu òrófó fún Lande nítorí àwọn mẹ́ta péré ló wà níbẹ̀ tí ọ̀rọ̀ yìí fi ṣẹlẹ̀. Báwo ni Lande ṣe gbọ́ sí i? Ó máa ṣòro kí Dára tó laanu ẹ̀ kó sọ fún ẹlòmíì. Tẹ́ bá wá wò láti ibẹ̀ yẹn ti máa rí pé Marygold ló máa sọ fẹ́lòmíì tẹ́lòmíì máa lọ sọ fún Lande àbí pé Marygold fúnra rẹ̀ ló lọ kó ẹjọ́ tó lọ rò fún Lande. Ìgbà tí Lande tún wá ń jáde tó ń dárúkọ kí baba tí tó sọ̀rọ̀ kí Dára tó sọ̀rọ̀ Marygold ti bọ́ síta tó wá káàkiri bí àjẹ́ tó wá sọ gbogbo ohun tó ṣẹlẹ̀. Ṣó ti yé yín? Ó ti wá ń jọ mọ́ bí ẹni pé ó ń bá Dára ṣe ọ̀tá, Dára sì ń bá òun ṣe ọ̀rẹ́ ló fi gbé lọ sílé baba tí. Ó dàbí ẹni pé ó ti mọ̀ọ́mọ̀ di gbogbo ẹ̀ papọ̀ pé bóun ṣe máa ṣe ní tóun bá débẹ̀. Ìwọ Dára òkú mọ̀ nǹkan tiẹ̀, baba tí bóyá ọ̀ṣọ́mọ́ náà ni baba tí pé tọ̀ tó bá ṣẹlẹ̀ náà baba tí náà máa bá wọn bẹ̀rẹ̀ àníyàn tẹ̀síwájú ló fi di pé wọ́n délé baba tí ó ní ẹ jẹ́ ká ṣeré kéré. Baba tí náà níhùn ó yá ẹja lọ ẹ wá tẹ̀síwájú eré gélé. Tẹ́ bá wá wo ọ̀rọ̀ yìí dáadáa ó dàbí ẹni pé Marygold tó ṣe àfẹ́ẹ̀rí fáyàn Dára òun náà ló lọ ṣe àrìnàkò fún adìyẹ ìjọba Lande tọ́rọ̀ fi dàrú tójú ọ̀rọ̀ fi dàrú báyìí. Tẹ́ bá wá wò dáadáa ẹ máa rí pé ipa tí Marygold kó nínú ọ̀rọ̀ yìí kò kéré. Ó tiẹ̀ lè jẹ́ wípé òun ló ṣokùnfà bí Dára ṣe kó kúrò nílé ìjọba Lande nítorí ìjọba Lande náà sọ wípé Dára máa ń gbé ọkùnrin lọ lé Marygold tí wọ́n lọ bára wọn ní àjọṣepọ̀. Fún ìdí èyí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń bá Marygold ṣọ̀rẹ́ ẹ máa wẹ̀yìn yín wò nítorí ọmọ rẹ̀ kan ò sínú ọmọbìnrin yẹn pàápàá. Mi ò gbè lẹ́yìn Dára o, ìwà burúkú ló hù. Kò yẹ kí wọ́n bá ìyàwó lé níbi tí wọ́n ti bá a yẹn. Nǹkan burúkú ló ṣe. Kódà kó má tiẹ̀ tí ìlàdé lórí wọn ìbọmọ rẹ̀ kan níbi tí wọ́n ti bá a yẹn. Àwọn ìròyìn tá à ń gbọ́ nípa rẹ̀ náà ó fi hàn wípé òun náà yìí ṣọmọ rẹ̀. Mi ò gbè lẹ́yìn Dára. Ṣùgbọ́n èèyàn burúkú gbáà ni Marygold. Ire o.